A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di wípé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìròyìn wa fún títún yìí, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ní wàrà ṣíṣà là ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe àtúntò nínú ẹ̀ka ètò ìjọba rẹ̀ léyìí tá a ti rí àwọn alákòóso méjì kan èyí tí Tinubu yọ kúrò lórí ipò tó sì ti fi àwọn méjì tuntun míì dí àyè ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tó jáde láti iléeṣẹ́ ìjọba èyí tó wá látọwọ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume nínú àtẹ̀jáde kan èyí tó fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ wa èyí tó fi ọ̀rọ̀ náà léde ọ̀gbẹ́ni Yomi Odunuga ṣe lálàyé wípé àwọn alákòóso méjì ọ̀hún tí Tinubu ní kí wọ́n fi ipò sílẹ̀ kí ètò ìṣèjọba rẹ̀ tún lè tẹ̀síwájú nípa yíyan àwọn alákòóso tuntun méjì míì. Níbẹ̀ ńlá ti rí alákòóso fún ètò ọrọ̀ ajé àti ìṣúná owó nílẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn èyí tó fi Yomi Oyèdélé dí ipò Wálé Ẹ̀dùn ní àyè rẹ̀. Bákan náà níbi tí a ti rí alákòóso fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè agbègbè nílẹ̀ wa Nàìjíríà Ahmed Dangiwa, níbẹ̀ ló ti fi ẹlòmíì dí àyè rẹ̀ eyín Dama Mutaka èyí tó ní kó bọ́ síbẹ̀. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀sọ́kà. Níbẹ̀ ni ààrẹ ilẹ̀ yìí Tinubu ti sọ wípé àwọn alákòóso èyí tó ní kán lọ rọ́kúnlé yìí kí wọ́n rí dájú wípé gbogbo iṣẹ́ wọ́n fà lé àwọn alákòóso tuntun méjèèjì ọ̀hún lọ́wọ́ o síwájú ọjọ́ 23 nínú oṣù kẹrin ọdún tí a wà yìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday. Gẹ́gẹ́ bí Akume ti sọ, ó ní Tinubu ṣe eléyìí kí ètò ìṣèjọba rẹ̀ kó lè múnádóko dáadáa àti kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè gbádùn mùkúntùn àti ìjẹmùlá èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Atiku Abubakar lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ló ní ominú kan òun lórí ọ̀rọ̀ ètò ìdìbò àti kíka ìdìbò àwọn tí àwọn olùdìbò tí wọ́n dè ní ọdún 2027 kó má bàa di wípé wọ́n ti ẹ̀yìn gbèrú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Atiku Abubakar èyí tó sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí ọ̀mọ̀wé Jibril Shehu Mustapha èyí tó ń pẹ̀lú Atiku Abubakar tí wọ́n jọ ṣe ìpàdé ráńpẹ́ kan níbi àbẹ̀wò tí Jibril tó ṣe sí Atiku Abubakar ṣe lálàyé. Abubakar ní kò sóhun méjì tó ń ba àgbà lẹ́rù bí kí wọ́n sọ pé ifá tí wọ́n dá kò ní ètùtù kò sì ní ohun ẹbọ. Ó ní òun ní ohun tó ń ba òun lẹ́rù náà ní wípé bí àwọn ìdìbò bí ó ṣe kẹsẹ̀ já lọ́dún 2027 tí ò ní sí wípé wọ́n dàrú tàbí wọ́n ti ẹ̀yìn gbèrú àwọn ẹgbẹ́ alátakò lẹ́yìn. Ó ní ohun kan ṣoṣo tó ń ba òun lẹ́rù rèé. Lẹ́yìn ìpàdé náà Atiku Abubakar fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára. Ó ní lọ́dún 2027 òun yóò sa gbogbo ipá àti agbára òun kóun lè fi ìtàn rere lélẹ̀ nínú ètò ìṣèjọba àwarawa. Ó ní gbogbo ààyè ìdìbò pátá àti gbogbo gbọ̀ngàn tí wọ́n ti ka ìdìbò lòun yóò rí dájú wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀, àwọn ènìyàn wọ́n sì fi ẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ kó má bàa di wípé wọ́n da ètò kíka ìdìbò ọ̀hún
wọ́n dàrú mọ́ àwọn ọmọ Nàìjíríà lóru kó má di wípé wọ́n gbé ẹ̀bí fáláre wọ́n gbé àrè fẹ́lẹ́bì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Àtíkù Abubakar èyí tó fi léde lẹ́yìn ìpàdé náà. Lákòótán ó rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti ń dìbò kíkó wá àwọn kí wọ́n dúró ti àpótí ìdìbò títí di ìgbà tí wọn yóò fi kà á tí wọn yóò fi kéde ẹni tó já ewé olúborí sí àwọn ipò gbogbo èyí tí àwọn olùdíje tí wọ́n díje dù. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn arábìnrin Aisha Yesufu òun mà ló ti ní ẹ̀rù ti ń ba Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tó ń ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress APC lórí kíkórajọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n sì ń fi ìmọ̀ ṣọ̀kan léyìí tí Tinubu tó mọ̀ wípé lọ́dún 2027 ó ṣeé ṣe kí wọ́n já òun kulẹ̀ nínú ètò ìdìbò. Aisha Yesufu sọ wípé kíkórajọ àwọn ẹgbẹ́ alátakò yìí tó ń ti bí wọ́n ṣe ń fi ìmọ̀ wọn ṣe ọ̀kan tí wọ́n sì ń gbáradì torí wípé àwọn ẹgbẹ́ alátakò yìí pàápàá jù ẹgbẹ́ òṣèlú ADC ń làwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú òṣèlú ni wọ́n ń rọ́wọ́ nítorí tìkẹ́tìkẹ́ ńrọ̀tí ó ní nǹkan wọ̀nyí ó ti ń fọ́ Tinubu lórí ó sì ti ń fún ní ìpòrúurú ọkàn tó ń ti àìlèsùn àìlèwò lójoojúmọ́. Ó ní Tinubu ó ti wá di ẹni tí ń lọ láti bìkan síbìkan lójúnà láti lè rí dájú wípé ìdìbò ọdún 2027 ó ṣẹnure fóun. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Aisha Yesufu sọ ó ní bó ti wù kó rí gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo wọn náà ni wọ́n ti fìmọ̀ ṣọ̀kan tí oníkálukú wọn sì ti mọ inú kòkò tí wọn yóò da ọ̀run lá sí. Ó ní kò sí ẹnikẹ́ni tí yóò tún lajú sílẹ̀ tí wọ́n fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ. Nípa ìdí èyí gbogbo ìlàkúkú fẹ̀fẹ̀ ààrẹ Tinubu lójúnà bí ètò ìdìbò ọdún 2027 yóò ṣe ṣe lóore ni. Ó lámọ̀ aṣọ òbọ́mọyẹmọ́ ò ọmọ ti rìn òwò ọjà. Yesufu sọ wípé kíkórajọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yìí jẹ́ ẹ̀fọ́rí tó tóbi fún ààrẹ Bọ́lá Tinubu. Ó ní nípa ìdí èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ti mọ bí nǹkan ti ń lọ sí tí wọ́n sì ti ṣetán báyìí láti dìbò fún àwọn olùdíje àti olùkópa nínú ètò ìbò ọdún 2027 láwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC èyí tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú onínira èyí tó mú ìnira wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí bákan náà ńlá ti rí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin bíi 5 tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìgbà tá a tún rí àwọn bíi 2 kan táwọn náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ẹni tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa Nàìjíríà eyín Benjamin Kalu èyí tí í ṣe igbákejì agbẹnusọ òun ló ka ìwé ọ̀hún. Igbákejì agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílẹ̀ wa Nàìjíríà Benjamin Kalu èyí tó ka àwọn ìwé tí àwọn tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan tí wọ́n kà sí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn létí. Níbẹ̀ ni Kalu ti bẹnu àtẹ́ lu ìròyìn wípé àwọn kan sọ káàkiri wípé ìjọba tó ń darí lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí ó fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Ó ní ṣé wọ́n ti wá rí báyìí wípé irọ́ pátápátá ni ìròyìn náà. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé kálukú wọ́n ní ìfẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù wọ́n láìsí tìpátìkúùkù níbẹ̀. Ó wá ní pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan fi hàn wípé ètò ìṣèjọba àwarawa ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa o. Bí Kalu ṣe tẹnumọ́ ó ní bí àwọn ènìyàn ti ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó tóbi jù bọ́ sínú ẹgbẹ́ òṣèlú kékeré bẹ́ẹ̀ náà ni làwọn èèyàn ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó kéré jù tọmọ ẹgbẹ́ wọn kéré jù darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú
tí ọmọ ẹgbẹ́ wọn tó pọ̀ jù ó ní adùn èyí tó wà nínú ètò ìṣèjọba àwarawa rèé. Wàyí o, àwọn márààrún tí wọ́n ṣẹ̀darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kò ṣàìka ìwé wọn àti orúkọ wọn sí àwọn akẹgbẹ́ wọn létí. Bákan náà, àwọn méjì tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC kò ṣàìka orúkọ wọn tó ń ti ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti kúrò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu igbákejì agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Benjamin Kalu jáde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú nílẹ̀ wa Nàìjíríà tó ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ti kópa nínú eré ọlọ́dọọdún ní ti alágbolé èyí tí wọ́n ń ṣe Big Brother Naija, eyín arákùnrin D1 Ohunma ló ti ní gbogbo àwọn ìwọ́de èyí tó pọ̀ jù tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ló ní ọwọ́ kan àwọn olóṣèlú àti alágbára tó ń darí ilẹ̀ yìí lónìí nínú o. Ó ní kò sí ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe tí kìí ṣe àwọn olóṣèlú ló ń ṣe agbátẹrù fún àwọn olùwọ́de ọ̀hún, léyìí tó rí gẹ́gẹ́ bí ọ̀nà àánú tí ò lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. D1 èyí tó sọ̀rọ̀ náà nínú oṣù tá a wà yìí ní ọjọ́ 21 oṣù kẹrin ọdún yìí nínú ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ń sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ní ọlọ́gbọ́n olóye tó ń ti àwọn onímọ̀ àti àwọn olóṣèlú. Ó ní ṣùgbọ́n ìbẹ̀rù kan ṣoṣo tó wà ní ọkàn òun ni wípé àwọn wọ̀nyí wọn ò ṣetán láti mú ìlọsíwájú àti àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe ìwà tara ẹni nìkan ńlá àwọn ènìyàn ọ̀hún èyí ni wọ́n mú kàn tí wọ́n sì fi sára. Gẹ́gẹ́ bí D1 ti sọ, ó ní kò sí ìwọ́de kankan lórílẹ̀-èdè yìí. Ó ní bí ìdá 90 nínú 100 ìwọ́de tí wọ́n bá ṣe ló ní ọwọ́ kan olóṣèlú nínú. Ó ní ìdá 90 nínú 100 ìwọ́de èyí tí àwọn olóṣèlú ń ṣe ìgbárùkùtì fún àwọn tí wọ́n ṣe wọ̀nyí kó lè mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà, nítorí kìí ṣe ohun tó hun àwọn ènìyàn ọ̀hún ni wọ́n torí rẹ̀ ń ṣe ìwọ́de, bí kò ṣe ohun tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù àti àtìlẹ́yìn fún wọn ló jẹ wọ́n lógún tó sì wà lọ́kàn wọn. Ó ní ìbá jẹ́ wípé àwọn ọmọ Nàìjíríà ṣe ìwọ́de lótìtọ́ lódodo láti fi ẹ̀hónú wọn hàn sí ìjọba, ó ní orílẹ̀-èdè yìí ìbá ti ní àyípadà rere tó dáa ju báyìí lọ. Ó ní ṣùgbọ́n torí àwọn tí wọ́n tì wọ́n lẹ́yìn nípa ìdí èyí kìí ṣe ìfẹ́ tara ẹni tí ó mú ìlọsíwájú ni wọ́n ṣe torí rẹ̀ ń ṣe ìwọ́de, bí kò ṣe ìfẹ́ owó àti ohun tí wọ́n ṣe ìlérí rẹ̀ fún wọn, gẹ́gẹ́ bí D1 ti sọ nínú ètò náà. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà èmi ìtẹ́tù máa láǹfààní láti gbọ́ tún èmi nínú iṣẹ́ wa, mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tí sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀
lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà nílé iṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní ilé iṣẹ́ X2 Ultimate Herbal International Limited